alhamdulillah adúdúgbò ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillah rabbil alamin. ọlọ́run jẹ́ àmọ́ ọgbọ́n ẹ̀rídá Àmín. kọ́mọ̀jẹ́ àdúgbò túláṣì Allahumma àmín. kọ́mọ̀jẹ́ àdúgbò tipátipá Àmín. àwọn àtọwọ̀ kẹ́kẹ́ fún ọgbà ó ṣe ọlọ́run tán tí ó padà ọlọ́ba àṣàfikọ́ àforíjì fún Sallallahu alaihi wasallam. ànàpàtà ìgbà lúgbọ́ lọ́ba mójúbọ́ láì fi hàn Àmín. ọ̀ọ́ láì ní sí ọ̀rọ̀ gbogbo ẹni ọlọ́run tán bẹ̀rẹ̀ ilẹ̀ ọlọ́ba àfisọ́rọ̀ sọ Àmín. ọlọ́bẹ̀ kàwá náà kún náà ẹ̀kọ́ ìṣọ́rọ̀ sọ ọgbà aláàpọ̀ Àmín. gbogbo ẹni ọlọ́run tí ń bọ̀ tí wọ́n ti di ọlọ́ba àdábò ẹ̀bùn wọn nígbà wọn bá dín náà ọlọ́ba àfisọ́rọ̀ sọ Àmín. ìlú Ìlọrin ọlọ́mọdé ọdàrú Àmín. ìlú Ìlọrin ọlọ́mọdé ọbàjẹ́ Àmín. ọlọ́ba àfìlú Ìlọrin lọ́kànbalẹ̀ Àmín. gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà ọlọ́mọdé kan dàrú Allahumma àmín. gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà ọlọ́mọdé kan bàjẹ́ Àmín. gbogbo olùkọ́ kan lédè Nàìjíríà ọlọ́ba àfi alákànbalẹ̀ Allahumma àmín. ọbẹ̀ láti lédè Nàìjíríà tó fi dé gbogbo àgbáláyé ọlọ́ba àfi alákànbalẹ̀ Àmín. gbogbo àwọn ìlú tí wọ́n gbọ́ alẹ́ lọ́rọ̀ ọlọ́ba àkọ́tù sí wọn nú Àmín. kọ́wọ́ lẹ́yìn sí wọn lọ wọ́n wá ń kí àwọn àbá tí wọ́n wá ń kalẹ̀ àwọn àbá Mufashir Imam wa Surajuddin Imam wa Abdulhakim Imam wa Abdulrafi Imam wa Abdulaziz àti àwọn bàbá National Mission Ahmadiyya ní masáfà òdúnyà àti Imam wa Aisha kọ́nàmọ́kọ́bá gbàdúrà yìí Allahumma kọ́wọ́ àmín. lẹ́yìn sí wọn lọ Àmín. wọ́n ń ta àfihàn wọ́n fi kí o gba ẹlẹ́ọ̀tàn bẹ lílé ayé ọbẹ̀ láti Sheikh Muhammadu Sa'id àbáwá ń lè tàdá àdínmọ́sáwá sí gbogbo kí wà lábẹ́ ọlọ́mọba àfisọ́ ẹ̀ṣọ́ Àmín. àti àfáà mi Abdul Fattah ṣíbù tí mọ́ni ìyá àṣẹ ọlọ́mọ fi hàn kà sí wọn Àmín. tó dògbà ẹni ọlọ́run ta àmà àtàwọn táàmà wọn kí wọn pé assalamu alaykum ẹ̀yin àjẹtẹ̀ wà níbi tá a wà yìí wọn kì í pé assalamu alaykum ẹ̀yin oṣù èmi Imam Kabila mo kì í pé assalamu alaykum ẹ̀yin mèrìtẹ́ ń wò mí mo kì í pé assalamu alaykum ẹ̀yin olójú inú tẹ́ẹ̀rín táwò rí tẹ́ẹ̀bẹ̀ níkàlẹ̀ mọ́ kì í pé assalamu alaykum ẹ̀yin létí inú tẹ́ẹ̀gbọ́n táwò ọ̀pọ̀ tẹ́ẹ̀bẹ̀ níkàlẹ̀ mọ́ kì í pé assalamu alaykum ẹ̀yin tó jẹ́ pé ó ní tẹ́ẹ̀ tí lò kẹ́ tó kò ní tẹ́ẹ̀ bá lò ẹ̀rí pé òde ọ̀dá ẹ̀ sì wá ń kalẹ̀ mọ́ kì í pé assalamu alaykum ẹ̀yin tẹ́ẹ̀ wà níbi táwà yìí tẹ́ẹ̀rí wà táwò rí tẹ́ ń gbọ́ àtàwọ̀ ọ̀gbọ̀ yìí èmi Imam Kabila mọ́ kì í pé assalamu alaykum tó bá rí bẹ̀ kí ó gbọ́ àtàjẹ́ kọ́lọ́wọ́ bá pé la ilaha illallah wa Allah 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 wa anta Allahu Allahu Allah وأنا عبد الله وأنت الله سلام وأنا المريد لا إله إلا الله وأنت الله غني وأنا الفقراء وأنت الله الحي وأنا الميت لا إله إلا الله ولا لا إله إلا الله وأنت الله علي وأنا العفيف وأنت الله عليم وأنا الجليل لا إله إلا الله ولا لا إله إلا الله وأنت الله مؤيس وأنا الموصل وأنت الله قدير وأنا الضعيف لا إله إلا الله لا إله إلا الله وأنت الله كبير وأنا الصغير وأنت الله الأول وأنت الله الأخير وأنت الله صغير وأنت الله بطين لا إله إلا الله لا إله إلا الله والفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. adúgbò bọ́lọ̀ lẹ́ẹ̀kan sí
Alhamdulillah kasira. lábẹ́ pàtí kí o gba àwọn tọ́yọ kákí láàrin ìṣẹ́jú díẹ̀ nítọ́ mi tí yóò dá lé lórí yóò dá lé pé àṣìṣe òbí lérí àwọn ọmọ tá à ń bí àṣìṣe òbí lérí àwọn ọmọ tá à ń bí kí làṣìṣe òbí lérí àwọn ọmọ tá à ń bí bí mo ṣe dúró yìí bí mo bá pè ìyá mi bí mo ṣe dúró yìí kí n tó kó tó gbọ́ tí ń wì àdúrà ní ọkọ máa ṣe òbí mélòó lọmọ rẹ̀ pé tí ọkọ ṣàdúrà fún àfi ní ọ̀rọ̀ mẹ́ta lórí àṣìṣe àwọn òbí lórí àwọn ọmọ tá à ń bí àṣìṣe òbí lórí àwọn ọmọ tá à ń bí ni pé àfa ọlọ́wọ́ bá àfi mọ àwọn ọmọ wa mọ́ òbí ní ọkọ fi ọlọ́wọ́ bá mọ ọlọ́run ìmọ̀ fi ọlọ́wọ́ bá mọ ọlọ́run tó fi mọ èyí táwọn àfa bá ń kọ́ wọn òun yóò máa jẹ̀bi ìta mọ̀lẹ́rì foundation ọlọ́wọ́ bá sọ báyìí nínú Al-Qur'an nìkan inú Suratu Nahl chapter 16 verse 96 lọ́dọ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillah ọlọ́ni máa ń dẹ́kun yà ń fọ́dù wọ́n máa ń dà láàyè báàdì nígbà lérò pé a fẹ́ fún àwọn ọmọ wa yẹn òun ni education lóòótọ́ education dà wọ́n máa ń dà láàyè báàkì àmọ́ tọ́wọ́ àwọn ọ̀dọ́ ọlọ́run tí ò ní tán òun lọ́lọ́run lọ́wọ́ ká fún àwọn náà ní ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run fún àwọn alọ́lọ́run tó bá ti jí láàárọ̀ ìwọ òbí tó bá fẹ́ kírun ọgbọ́dọ̀ yí káwọn yẹn náà máa kírun òbí mélòó gánà sẹ́yìn kírun náà lè dásí pé nìkan máa wá kírun ṣé òbí tí ò kírun ní nìkan máa wá kírun òbí mi ò ti jí látàgò mẹ́rin látàgò fẹ́ jí kó máa ń mítọ̀ bú skul kò rántí yan àfi ní àṣìṣe àwọn òbí lẹ́yìn àwọn ọmọ tá à ń bí tá a bá wọn fóònù àwọn òbí nìsín òbí mi ò ní MP3 kan lórí fóònù rẹ̀ gbogbo àwọn orin tó ní náà lórí làwọn orin Davido nǹkan kan yẹn tọ́ba tí wọ́n ń kọ́ ọmọ náà máa bá a kọ́ tí a sì máa pé yín tá a bá ń gbọ́ òun náà láàmú sí kí n láàmú ọmọ gbogbo gbà yìí wà á Christian tí wọ́n ń ké Fátíà yìí wọ́n ṣe mùsùlùmí kí ló dé wọ́n fi mọ Fátíà kéré láti wọ́n ń gbọ́ Fátíà lẹ́nu gbogbo gbà yìí tá a bá ń play Kùránì wo òbí láàárọ̀ tọ́ba ti jí tọ̀ ń wẹ ọmọ yàrá tó ń dáná wọ́n gbọ́dọ̀ ní orin Kùránì tó mọ play èsì pé wọ́n náà máa bá play orin Davido tọ́ bá dájú kúnlẹ̀ ìtọ́ gbọ́ láàárọ̀ yẹn káwọn orin Davido ló bá gbọ́ tọ́ bá dájú kúnlẹ̀ tọ́ bá ṣe kankan orin Davido ó sì wáṣọ létí báàkọ̀ bá kọ́ sì máa ọmọ sọlẹ̀ mi rẹ̀ dání Kùránì lọ bá ń pè nulé tọmọ yẹn bá dájú kúnlẹ̀ Kùránì tó ti ń pè yẹn yóò sì máa ṣe kíni yóò máa rántí ẹ̀ òbí mẹ́rin ló ní Kùránì ní lórí fóònù tọ́ bá ṣe mọ́ ké ọmọ ẹ̀gbọ́n tọ́ bá ti ń gbọ́ ọ̀nà ọmọ gbáradá pé ti ipò òkè tábà wo fóònù àwọn òbí mi sì òbí mi ò ní Kùránì lórí fóònù láti àwọn ní ọ̀hún òpin Kùránì bọ́ ni nígbà táwa ń dàgbà bọ̀ àwọn ohun táwọn òbí tí wàá máa ń pè ó ní àríyọ̀ àti Wàsíù Sọ̀díkì tọ́ ọ bá ń gbọ́ àwọn orin yìí ìbẹ̀rù Ọlọ́run sì máa wà lẹ́mìí yẹn tọ́ ọ bá wọ̀ pé orin wọn ti di hold àwọn orin Àmínátù Àjàó kò di hold tọ́ ọ bá ń gbọ́ ọ̀rọ̀ wá sí ọmọ jáde ńbẹ̀ àwọn orin Arẹwà Sàùtì Arẹwà kò di hold tọ́ ọ bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọmọ jáde ńbẹ̀ tọ́ ọ bá kọ́ màá rẹ lákọ̀ọ́tọ̀ lọ́run wọ́n bọ̀ kọ́kọ́ púpọ̀ ta àní ẹ má wà lórí social media gbogbo tí wọn náà ń gbé lọ́sí wọ́n ṣe sí orin Naira Marley bí orin Sàwọ́dí sí kan wájú post ẹ̀ sẹ́rí TikTok bẹ́ẹ̀ náà táwọn èèyàn máa ráǹfààní kan gbogbo àtọ́bá tó bọ́ alẹ̀ kan tó láìkì gbogbo àtọ́bá tó bọ́ alẹ̀ sí òkun tó sí ààrẹ tàbí kílà àṣìṣe àwọn òbí nílẹ̀ àwọn ọmọ àmọ́ sáré education sáré Ọlọ́run tó yẹ kí education wúlò láàárọ̀ àwọn mi ní máa ń dákun yà fọdù ìdá yìí lé òpin yóò gbọmọdé mi tí ó gbọmọdé yẹn òun kọ́ ló gbọmọdé bẹ́ẹ̀ o wọ́n máa ń dà láì báàkì Ọlọ́run ọba ni ó gbé ọmọdé mi tí tẹ̀lé o Ọlọ́run tí wàá gbọmọ yín débi tẹ̀lé o òun lè àáfi mọ Ọlọ́run yìí sọmọ bí ọmọ tí ọmọ bá ṣe ń ṣàdúrà ní wàá lálàá tí ọ̀dà ní wàá jí lójú ogbe kóhùn bẹ̀ lọ tọ́ba lálàá ìta yìí náà ti mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ń tòótọ́ ìwọ tó oṣù tí nǹkan kò sí ọ́ tọ́ ọba jí kí ló dé tó orí bí àpá tí nǹkan kan la tọ́là sí ọ láà oṣù ọmọ nǹkan tó sùn nǹkan kò sí lára rẹ nígbà tó wàá jí ọ wá rí kíní kan nígbà tí nǹkan kan fàlà sí ọ lábàáyé nítorí tí mo pé ọlọ́tọ̀ ní kúrẹ́ àwọn oṣù bí wọ́n bèlè fàlà min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqa wa min sharri nafasati fil 'uqad nǹkan bẹ̀rẹ̀ ọlọ́run sọ kúlẹ̀ àwọn ọ̀sùn bá ìkàlẹ̀ àmọ́gbàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá mọ ọmọ ẹ̀ nígbàtọ̀ bá jí tí nǹkan tí ò tó lùlù tí ò tó lójú ayé wá lù lójú ohun
àwọn tó bá rí ni ó sọ àlébà kálá àti ọ̀lẹ́sìn ọba sọ àlébà ṣùgbọ́n náà bí kánú lọ́mọ ọ̀yọ́ bá sọ̀rọ̀ máa ń dẹ̀ láyé máa yà ń fa máa ń dábìyà ń fa ọmọ ìdá láì báàkì ọlọ́wọ́ ló fi mọ́mọ́ rẹ ọlọ́wọ́ bá yín ní ọ̀sẹ̀ kù ọlọ́wọ́ bá ní ọ̀sẹ̀ kù lára ọmọ rẹ ló fi jẹun ọmọ ọlọ́wọ́ bá ní ọ̀sẹ̀ kù lára ọmọ rẹ ló fi máa gbé ọmọ rẹ lẹ́ẹ̀kan ló fi máa dáhùn lẹ́ẹ̀mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ẹlòmíràn pọ̀ ọmọ rẹ lẹ́ẹ̀mẹ́jọ tó bá dá yín nà sọ àgbà tí ń kí ọ ni ń da yín lóhùn ọ fọlọ́ ọmọ rẹ ní òjò kọ́ mọ̀ pé olùbá bí ọmọ lẹ́ẹ̀kan gbọ́dọ̀ dáhùn lẹ́ẹ̀mẹ́ta tó bá fọlọ́ ọmọ rẹ ọmọ rẹ ọmọ pé àná Muhammad sallallahu ó ní làánà Allahu mahlana wàlídé ìbẹ̀wò Ọlọ́run yóò wà lára ọmọ rẹ bó tóbi bá ti pèmí lẹ́ẹ̀kan gbọ́dọ̀ dáhùn ní lẹ́ẹ̀mẹ́ta ọmọ òsì ní sásìkọ́ sáwọ́ òbí ẹ̀ kò tí ní jẹ́ sàmọ́lẹ̀ pé lọ́ọ́ lè pè mí wá táyà sẹ́mi nìkan ní ma lè pè mí wá ni nígbà tó ọ̀fọ́lọ́ ọmọ rẹ ni. Láfi ní àṣìṣe àwọn òbí lérí àwọn ọmọ à ń sáré education sáré tó yẹ ká education wúlò lára wọn à ń sáré education sáré tó yẹ ká oúnjẹ wọn jẹ à ń sáré education sáré tó yẹ ká wúlò fẹ́ bí à ń sáré education sáré tí ò ní jẹ́ kí wọ́n dà á láàmú lọ́jọ́ la à ń sáré education sáré pé tá a bá rí kọ́ọ̀lù wọn àyàwó wa ní já bóbi mi bá rí kọ́ọ̀lù ọmọ ẹ̀ báyìí yóò fi ọkọ̀ já kó tó gbé kí ọmọ yóò tún wí báyìí sí ìbọn ti dáhùn wá báyìí kí lọ́ba tí àyà rẹ̀ fi já Ọlọ́run ò fi mọ̀ wọ́n sì ní àgbààgbà tí ọ̀kẹ́hùn sáré tí ọ̀kẹ́hùn sọ̀rọ̀ ní yóò kẹ́kọ̀ọ́ sáré àṣìṣe àwọn òbí lórí àwọn ọmọ wa ẹ jẹ́ ká tún àwọn àtúnṣe yìí ẹ jẹ́ ká tún ṣe láàárọ̀ ọ̀tọ̀ bá ti jí gbogbo owó òbí tó nípa ilé fóònù rẹ bàbá wo fóònù òbí mi nísìnyí kò sórí Islam bẹ́ẹ̀ káníjọ́ ọ̀rọ̀ bá fẹ́ jó sí àwọn Islam tí ó ṣe láǹfààní máa pílẹ̀ láàárọ̀ ká máa gbọ́ mọ́jì ká máa gbọ́ ìrètà sí pé òní síbẹ̀ àwọn náà wá sí kíni àwọn náà wá wo àwọn tí wọ́n ń fọ́lọ̀ lórí TikTok àwọn náà wá sí ọmọ kanu ó tilẹ̀kùn mọ́rí òun náà wá jójó yẹn ó wá jó owó nínú pápẹ́ yẹn ni ó sì post ẹ̀ yóò sì ní fóònù ńlá àwọn fóònù kéèké òní yálà yẹn ni wọ́n ń pe ìyá rẹ̀ gbà ọmọ yẹn mọ̀ sí báyìí ọmọ yẹn mọ̀ sí báyìí ọmọ mùsùlùmí ni o nígbà tó náà gbé àwọn kan jó owó ẹ̀ tí wọ́n ń láìkì ẹ̀ òun náà wá ṣe òun náà wá post ẹ̀ ní òhun ọmọlúwàbí bẹ́ẹ̀ Ọlọ́run o gbogbo àti àbá ń tọ́ àwọn ọmọ Ọlọ́run yìí kẹ́ máa gbà títọ́ ọ̀la ẹ̀ ń ṣe Ọlọ́run gbogbo àwọn tá a ti wá ṣe mistake yìí tá a ti ṣe tá láti correct Ọlọ́run tá a bá ń correct Ọlọ́run yìí kẹ́ máa gbà correct àwa tí a ti wá ṣe mistake náà Ọlọ́run mọ́jẹ́ káà náà lè ṣe ọ̀la ẹ̀ ń ṣe Ọlọ́run ọ̀la ìjẹ̀kọ̀ yíyọ òbí náà ni kò jẹun ọmọ Ọlọ́run já jẹun ọmọ gbogbo àwọn tá a ti ń jẹun ọmọ Ọlọ́run mọ́jẹ́ kojú wa lẹ́nu àwọn tá a ti jẹ Ọlọ́run yìí káà náà lè jẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim sallallahu alaihi wasallam. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar.